Káalẹ́ ẹ̀yin èèyàn mi. Mo ní kí n fi oògùn tí a fi máa ń rí nọ́mbà bàbá Ìjẹ̀bú tàbí náírà bet tàbí bet naija tí a fi máa ń jẹ òun ni o. Mo ní kí n fi sílẹ̀ fún wa kí ẹ bá mi pín ètò yìí. Ẹni tí o lè fi ṣẹ̀san oore ni kó lọ bá mi subscribe sí YouTube channel mi Agbami Àṣírí Ńlá Òdodo TV. Jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ ni, bá mi pín dáradára, má fojú di. Ẹ ò ṣe púpọ̀. Ẹ lọ bá mi wá ọ̀gà tútù. Ọ̀gà tútù. Kò ẹ lè ra ọ̀gà tútù tàbí kí ẹ ra ààyè. Epo asín tútù náà lè rà. Ẹyọ kan ni o, ẹyọ kan náà ni. Èso wérénjéjẹ tó pọ̀ díẹ̀. Èso ìdò. Èso ìdò. Tá máa ní ìyọkúyọ nìdó yọrí. Èso ìdò. Ó máa ń dàbí kóró orun lábáyé ní ṣe máa ń rí. Tó pọ̀ díẹ̀. Ẹ lè ra bí agolo kan. Odidi atare kan. Bẹ́ẹ̀ ni. Tẹ́ bá ti wá ń jó, tẹ́ bá ti fẹ́ jó tán, ẹ wàá ju ìkódẹ ẹyọ kan sí i. Tó bá ku díẹ̀ kò jó tán, ẹ ju ìkódẹ kan sí i. Ẹ wàá ẹsẹ̀ wàá lọ tí ó kúnná dáadáa. Ẹ rọ́ sínú ibì kan. Ẹ lè rọ́ sínú àdó ìjàmọ̀ tàbí kí ẹ rọ́ sínú ibikíbi. Ẹ lè rọ́ sínú ike. Ẹ wàá lọ bá mi wá àwo ìpèsè tí wọ́n fi gbé ẹbọ sí oríta mẹ́ta tó jẹ́ pé wọ́n ti gba ẹbọ nínú rẹ̀ dáadáa. Ẹ wàá ra bu díẹ̀ nínú ẹ̀tù yẹn, ẹ bù sí inú àwo ìpèsè yìí. Ẹ fi epo pupa sí i ní alẹ́ tẹ́ bá ti fẹ́ sùn ní dédé agogo 10. So ẹ wàá ṣàròyé nǹkan tẹ́ fẹ́ rí. Ẹ ṣàròyé rẹ̀ síbẹ̀. Ẹ wàá là gbogbo ẹ̀tẹ̀. Ìlú ẹ̀kan ni tẹ́ bá ti lò ní kíní, ó tún di jọ́ mi bẹ́ẹ̀ sì máa lò díẹ̀ nìyẹn. Wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ni. Ẹ dúpẹ́ fún Ọlọ́run. Jọ̀ọ́ má bu mi, má dẹ̀ comment burúkú. Follow mi sí ni. Bá mi share rẹ̀ kó dẹ̀ follow mi. O ṣé. Thank you.